Òkodoro Yorùbá tẹlifíṣàn. Àwọn RMQK wọ́n làwọn lè jí òkú Sheikh Adam, àwọn lè jí òkú Mohbad. Àkọ́kọ́ àwọn òkú pọ̀ tèmi fẹ́ kẹ́ jí, ẹ ká lọ kí n mú yín lọ́nú tẹ́ kẹ́ bá wa jí gbogbo àwọn òkú bẹ̀. A ní question tá a fẹ́ bi wọ́n, a fẹ́ béèrè pé sẹ́lómi pariwo kú ni a fẹ́ bi, ẹ wá lọ jí òkú nù tẹ́ tẹ́ bá confam. Ẹ fi àwọn ètò popular ẹ ká lọ́nú tẹ́, ẹ jí òkú wèrè gan yóò sùn yín. Gbogbo jí òkú òde tẹ́ ni ò mọ̀ pé òun lágbára. Ẹ̀kejì ń bẹ ẹni kíní tí wọ́n fi sí mọ́ṣáláṣí pé kíní túmọ̀ rẹ̀ àìmọ̀kan pọ̀ fẹ̀yìn ẹgbẹ́ yìí o. Kò sí láyà Nábì sallallahu alayhi wa sallam. Ìgbàlódé tí wọ́n fi gbogbo àwọn kíní yẹn lẹ̀ náà, ìgbàlódé. Sòkè dẹ́ sọ̀rọ̀ yẹn fún mọ́ṣáláṣí kó wà ń bẹ ẹni spirit là ń kírun fún akírun fọ́lọ́run. Ẹ ṣe ponú báyìí, ẹ ponú náà. Sétúláàsì ni kò ní ni, kò sí kí sétúláàsì kìí sọ̀rọ̀ yẹn, kódà kìí ṣe pé bẹ́ẹ̀ yóò bá kò tí ẹ ṣe túláàsì. So yẹ dúró bá wọn. So tí ó mọ wá jẹ́ bí ẹ̀kẹta ń bẹ̀ ni pé ẹ ń pe kọ́dùkọ̀ ya ìlú àbí járígbà jàbá ìlú, kúlùkù ya ìlú, gbogbo ìlú tẹ́ ń pè yìí. Àkọ́kọ́ ṣe rí ẹ̀yin àlùfáà wa tí Ọlọ́run ní kẹ́ ẹ máa bẹ níta tí Ọlọ́run kó ọ̀rọ̀ sí lẹ́nu. Àkọ́kọ́ ṣe ń tàn wá ní àbórí ara yín lẹ̀ ń tàn. Kí nìdí ni pé bóyá àwọn tíra kan máa ń bẹ tí a bá tẹ̀ sí máa ń polówó rẹ̀. Ẹ máa gbọ́ àjíbúlí ya ruhani ya azi ilé asima ya kíní kan tawakalu aleikum bí kíní kan bí jalbe àbí kíní kan bábà ya yọ a máa pe jabara ìlú kamkayi ya ìlú, gbogbo ìlú yẹn ẹ ló àwọn okọ àwọn ruhaniya ni. La ilaha illallah. Ìgbà tí kíní yẹn wá báyìí sáyé nísìnyí gbogbo ẹ̀yin àfáà náà lẹ́tún wá dìde pé orúkọ ẹbọ ni wọ́n pé ya Allahumma, which means wípé ẹ̀ ń tàn wá náà ní ẹ̀sùn dúdú fún wa. Ní tí ò bá ti dá nínú ẹ̀sìn ẹja mọ̀ Ọlọ́run ó bí yín. Èmi kúkú wádìí, ẹ kúkú mọ̀ èmi mo wádìí bóyá bí ọdún mẹ́ta sí ìsìn pé àfáà wa agbọ́ jìbìrì ìlú, agbọ́ mika ìlú, agbọ́ ìsìrọ̀ ìlú àti ẹ̀gbọ́ àsàrà ìlú náà. Àwọn tó kù tá a mọ̀ gbọ́ nùrọ̀ ya ìlú, kàṣfà ya ìlú, gbogbo ìlú táwọn yẹn náà ń pè ńkọ́. Wọ́n wá ní ibi tá a ṣe àfi tiẹ̀ sí pé kí n wo bí yábà ní ìsìrọ̀ ìlú. Pé ìlú ń bẹ̀ yẹn yóò máa túmọ̀ Allah. Wọ́n dẹ̀ dákọ̀ pé àfà tó mọ̀ ń pa rẹ̀. Mo kọ́kọ́ fẹ́ lọ́dọ̀ àfà lọ lè kọ́ nítorí mi gbogbo mọ̀ ní mọ̀ ń fẹ́ kójú mi mọ̀ nítorí ọjọ́ ọ̀rọ̀. Bọ́ yìí ń kọ́ ní òjẹ́ ń lè sọ̀rọ̀ lórí ẹ̀. Ṣùgbọ́n ẹ dákun ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ń pa rẹ̀ tẹ́ ẹ mọ̀ ìmọ̀ ìjọ́ ṣe bó ṣe rí náà wí. Ẹ dákun torí Ọlọ́run ẹ bá wa ṣàlàyé fáyé. So à ń sọ fún àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin òbí ẹ tọ́ ọmọ yín èyí tí ò bá fẹ́ sunkún ayé. Nígbà táwa bẹ̀rẹ̀ dáwà lọ́dún tó lọ tá a bẹ̀rẹ̀ fúlì, ó láwọn tá a jọ bẹ̀rẹ̀ ẹlòmíì ní sí ń takò Islam báyìí ni, ẹlòmíì ti gba Christian, ó yọ ustaasu kó nu ọkọ rẹ̀, ó ti gba Christian báyìí, ní sì ń takò mùsùlùmí, ń takà nẹ́bí, ń takò Ọlọ́run. Àwọn tó bá ń fọ́ lómi ó ti mọ ẹni tí ń sọ yìí, ó wá pọ̀ báyìí ti fowó rẹ̀ lómi. So òsì náà ń fa gbogbo nǹkan báyìí tó adákun abẹ̀yìn ló kọ Ọlọ́run. Gbogbo yá kàṣfà yá ìlú, yá kíní kan yá ìlú, irọ́ ló wà ń bẹ̀ o. Tó bá dẹ̀ mọ̀ pé òdodo ló wà ń bẹ̀, àwọn lè jí òkú. Ẹsẹ̀ rí àti jí òkú iṣẹ́ tó lágbára ni. Èmi fẹ́ kú, ẹ sọ fún lórí yín kó jáde pé òun lè pa mí, ká fúnra wa ní táìmù wò ná. So ká fi pààyàn pé ká pààyàn ó yìí sì ju ká jíyàn lọ. Èmi fẹ́ kú. So ṣe rí ẹ dákun ẹ má gbàtàn jẹ ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin. Èyí tẹ́ bá ti mọ̀ sí tó dá yín lójú náà ni ẹ kọjú sí. Ọlọ́run ní sọ mínú kò ní sọ yín wala hawla wala quwwata illa billah. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Òkodoro Yorùbá tẹlifíṣàn, ẹ̀ṣọ́ ní mara igba lé àṣà ní fa orílẹ̀-èdè sókè. Òkodoro Yorùbá tẹlifíṣàn, kí ló fẹ́ tó bá ń bẹ̀? Ìdí ọdún là bẹ́lẹ́jọ́ máa wò ó níbi gbogbo àti nígbà gbogbo. Ohun ọ̀tún dúró dè ọ́ ń bẹ̀. Òkodoro Yorùbá tẹlifíṣàn.